Orúkọ mi ni Gbénga Ọlábìyí tí gbogbo ayé mọ̀ sí Mr. White tó dẹ̀ ti di King White báyìí. Olórin ni mí. Gbogbo ìlú la wà lórí ẹ̀ torí pé ní ayé tá wà lọ́wọ́lọ́wọ́ ńsìn gbogbo ènìyàn ló fẹ́ varieties ṣùgbọ́n èmi jùjú artist ni mí tá dẹ̀ mú gbogbo ẹ̀ náà papọ̀ mọ́ra wọn. Ohun tó bí Mr. White tẹ́lẹ̀ rí àwọn èèyàn mọ̀ pé mo fẹ́ràn láti máa wọ aṣọ funfun. In fact ọmọ kékeré gan ló ká bọ̀dá Gbénga White ló ń bọ̀ yìí tí mo bẹ̀rẹ̀ sí ní fi lò Gbénga mania ní gbogbo ayé mọ̀ mí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu bàtà tí wọ́n ń lo Mr. White yìí a tún wá gbọ́ ọ̀rọ̀ àti ẹ̀kọ́ débì kan pé orí ọ̀fẹ́ tún yọ báyìí pé ká tún upgrade orúkọ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí King ni à ń lò báyìí. Ẹ ṣé ohun tó bí King yìí ní agbára o torí pé mo wora mi títí mo rò pé ṣé mi náà ni mò ń dá àwọn àrà tí mò ń dá yìí àbí Ọlọ́run mo wá rí i pé Ọlọ́run ni bí n bá sùn báyìí orin ni bí n bá jí orin ni wọ́n tún wò mí ṣoṣù lójú agbo báyìí wọ́n tún gbórúkọ eléyìí pé King of Music ọ̀hún wá ṣe King lásán wọ́n wá sọ ní Ọọ̀ni of Music. Nínú nǹkan tí ó lámìlaka tó lámìlaka tèmi fúnra mi jẹ́ pé tí bá ń kọ àwọn ìrírí ló gbé dé òun ni pé bẹ́ẹ̀yẹ ojú ọ̀run tí ń jẹ kò lè yẹ nìkan èèrà tó rìn nílẹ̀ wọn ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ṣàbọ̀ mélòó mélòó ọ̀rọ̀ mi iṣẹ́ ọwọ́ rẹ̀ ọjọ́ kẹfà tó fi ṣàpàṣẹ lórí ohun gbogbo tí wọ́n lọ́run ti dá kí ni ká ti gbọ́ lórí ọ̀rọ̀ ògo ayé mi àdá mi pẹ̀lú ògo ó dẹ̀ di dandan kó wọ́n fà á yé rí kọ́ra mi yan lára ògo rẹ̀ nínú ohun gbogbo tí mo dáwọ́lé bàbá tó dá mi ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ kó dìde ìrànlọ́wọ́ káyé lè parapọ̀ bá mi yìnyàn kó rọ̀ sí ẹ̀ tí gbogbo ayé wá ń bá mi kọ òun ni pé gbọ́nà àrà tuntun o kó gbógo mi jáde. Iṣẹ́ orin ní bíbẹ̀rẹ̀ yìí ọgbọpẹ́ gbogbo ọlá fún Ọlọ́run Olódùmarè ni tó bá sọ pé máa kọrin máa ti ẹ̀ jiyàn gítà ni mò ń ta mo dẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀gbọ́n mi olórin lòun náà guitarist ni tí gbogbo ayé mọ̀ dáadáa òun lè kọ́ mi ní gìtá tí mo dẹ̀ rántá gìtá fún tẹ̀lé káàkiri bọ́ọ̀lù lèmi fẹ́ gbá bọ́ọ̀lù ìgbà tí Ọlọ́run dẹ̀ wò pé bí ìrìn àjò ṣe máa rí náà lélẹ́yìí tí mo fi bẹ̀rẹ̀ orin yẹn gan kò yé mi torí tí máa kọrin church wa tí máa ta gìtá church wa ń gbà yẹn gan ọmọ ìkéré àwọn àgbààgbà mi tó ti ń ta gìtá gan wọ́n fẹ́ lè lé mi pé ó yá lọ jókòó síbì kan bàbá kan ti fún mi ń kò lórí rí pé gìtá wo tọmọ yìí ń ta ó dùn ju tòun lọ ó wá sáré rá mi ń kò ya gbé gìtá yẹn lẹ̀ bọ̀tọ́jọ́ tí máa bẹ̀rẹ̀ orin yìí ìkómọ kan náà ń ṣe ní church kan tí mo lọ ẹni tó wá fẹ́ kọrin bẹ̀ bí ṣagídí lẹ̀ ló ń ṣakọ gbọ́ àyàn wọn á mú alágbèjà wa kọrin fún wa kiri ọ̀gẹ̀nì ó ṣàn fi wọ́n ṣakọ mọ́ ká irú ìwà wo líle mi kàn lè kọrin mo wọnú kwaya yẹn lọ́jọ́ yẹn ni mo bá gbé gìtá tí mo fẹ́ ta sílẹ̀ mo bá gbá máì pé ọjọ́ kíkọ mo wá ń kọrin ìmọ́lẹ̀ ayọ̀ lọ́jọ́ yẹn lọ́hùn torí máa ń gbọ́ ìmọ́lẹ̀ ayọ̀ ń gbá yẹn gan mo yẹ bẹ̀rẹ̀ sí ní ṣàkọrin yẹn bákan àwọn ẹ̀wọ̀n náà eléyìí gan ti tó bí eré bí àwàdà bàṣẹ ọ̀rá ń ṣe nìyẹn àfikúnlẹ̀ jí mo yẹn ń kó sákárà lọ sí skul máa kó sákárà lọ máa kó mi ilé bọ̀dá mi gbogbo ẹ̀ ní máa kó lọ skul tá a bá ti jáde aago jẹun báyìí máa kó àwọn bọ́ọ̀sì kan sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní lu sákárà tó mi lé ni bàṣẹ ṣe díẹ̀ bí eré bí àwàdà mo wá dárúkọ báǹdì kan fúnra mi gbà yẹn Gbénga wọn fúnra mi ní jùjú samba lọ́dún yẹn lọ́hùn pé jùjú samba ṣáà ń dá bákan ààrẹ ni pé wá sérè o but àṣà ń ṣe rìásà bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà yẹn mi ò ever plan pé mo ò lè differentiate ńgbà yẹn pé ṣé jùjú ni àbí gospel àbí fuji nígbà yẹn mo kàn wò pé ká ṣàkọkùnrin ṣá bó bá ṣe wá sẹ́nu akákọ̀ torí pé mi ò really plan fún pé fẹ́ kọrin but ìgbà tẹ́gbọ́n mi dá school of music sílẹ̀ tí mo tún wá wà níbẹ̀ tí mo di pé mo assist wọn láti máa kọ́ àwọn èèyàn ní gìtá keyboard nǹkan tí mo ń kọ́ wọn díẹ̀díẹ̀ bó gbà ní mo ti lè fi ṣàlàyé mo lè fi differentiate pé gospel rè jùjú rè but gospel gangan ni mo ń kọ́ táwọn èèyàn dẹ̀ máa ń pè mí gbà
gospel music mi gospel pattern yẹn ó better than pé ọ̀dà kìíní but ní ayé òde ìsìn in fact gbogbo ayé gan bí pé ká máa kọ hip hop kọ fújì dá gbogbo ẹ̀rú mọ́ra wọn ni but fún orí ọ̀fẹ́ pé a ní àǹfààní láti study music tí mo kọ́ tọ́lọ́run dẹ̀ fún mi yàtọ̀ sí ẹ̀bùn yẹn tó ń develop ara ẹ̀ mo fi lè wo pé wẹ́ gospel mo dúró re jùjú mo dúró re gbogbo àwọn ẹ̀yà tó kù náà àdúpẹ́ fọ́lọ́run. lára orin mi tí mo tún lè kọ táyé lè máa bá mi jó sí báyìí wọ́n dẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ òun náà ni King White don come ooo gbẹ̀ngà bí mo dé láti mi gbòòrò ìràwọ̀ tán sọ pé kò lè tán sọ pé mo jẹ́ tán olúwa fúnra ẹ̀ ló tàn mọ́lẹ̀ jáde ó yá ẹ̀gbọ́n olúwa ló ṣe yìí ayé ẹ̀ parapọ̀ ẹ bá mi yìn lógo nítorí wípé àwọn ènìyàn wọ́n ti lérò wípé ó ti tán kò dẹ̀ tán ìbùkún Ọlọ́run ló ń ṣẹlẹ̀ nínú ayé mi ẹ jẹ́ ká tara ṣàṣà kájọ dúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba orin ìyapa lóṣìṣì sà. gẹ́gẹ́ bó ti wù mí gangan lọ́kàn mi bọ́ọ̀lù ni mo fẹ́ gbá bọ́ọ̀lù ni mo yàn láàyò tó jẹ́ pé màámi gan ti mọ̀ tá bá ti ṣèkórè báyìí wọ́n máa ra bọ́ọ̀lù fún mi tí máa gbé lọ skul gbé káàkiri bọ́ọ̀lù wù mí láti gbá ṣùgbọ́n ìgbà tí ọ̀nà òde tún padà gbá bẹ̀ tó jẹ́ orin ni mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí eléyìí tí mò ń ṣe náà mi ò yà bá mo dẹ̀ máa ń dá àṣà kan fáwọn ènìyàn pé tó bá turun kan lórí mi orin ló sọ dànù ó dẹ̀ máa dùn mí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sóde tá a kì í lọ gbogbo òde náà ń pè wá sí bá a ṣe ń ṣèkómọ là ń ṣe ọjọ́ ìbí là ń bá wọn sílé òkú àgbà gbogbo ẹ̀ church program kò sí ìtàn kì í pè wá sí gbogbo ẹ̀ la máa ń lọ àdẹ̀ náwọn clubs tí mo ti máa ń play lọ́tún lọ́sìn náà lóríṣiríṣi. lọ́wọ́lọ́wọ́ báyìí nínú mainland ń bí wọ́n lè pàdé mi ní P14 area ìjú nìyẹn wà P14 wọ́n lè rí mi bẹ́ẹ̀ ní mainland bí báyìí P14 ní Lóńlò area Lóńlò bus stop lọ́nà ìjú road tí wọ́n bá dẹ̀ dábàá sí ń bẹ̀ yẹn náà mo tún máa ń wà ní Ìpájà hòtẹ́ẹ̀lì kan náà wà ní Ìpájà ń bẹ̀ náà tá a máa ń pè nínú Baruwa estate a máa ń ṣọ́fùlẹ̀ náà ni mo máa ń wà ń bẹ̀ láàrin gbogbo area yìí náà mo máa ń wà ní Bay Lounge ní Abúlé Ẹ̀gbá area ní Àgbẹ̀ road a máa ń wà ń bẹ̀ náà àwọn most of àwọn fans mi mọ̀ wọ́n máa ń wá mi débẹ̀ àtàwọn tó tún ṣe ń gbọ́ mi báyìí tó ti di fans mi tuntun náà wọ́n lè wá mi wá sí Bay Lounge at any time gbogbo àwọn agbègbè yìí ní mainland àmọ́ àwọn abẹ́ máa wà ń Kẹjà ní GRA so a lot of our clubs bẹ́ẹ̀ yẹn but ní island most of the officers mess láàrin Wednesday Thursday Friday láàrin ọ̀sẹ̀ dáadáa àwọn officers mess pátápátá mo lórí ọ̀fẹ́ láti jẹ́ pé artist tó wà ń bẹ̀ tí mo máa ń play ń bẹ̀ àwọn obìnrin bíi Intercontinental Hotel ní Ẹ̀káàbọ̀ apartment a máa ń wà ń bẹ̀ náà tó máa ń lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn ní island so different club like that àwọn tó bá ti pè wá náà la máa jẹ. ìrírí má lè gbàgbé ọjọ́ kan mo lọ play ní Ìbàdàn ẹni tí mo lọ play fún ní Ìbàdàn yẹn gbogbo owó tó fẹ́ san fún mi ká ní pé wà bí 200,000 ó ti fún mi ní 90 tàdé ti fi gbanisẹ́ ń Ìbàdàn ó kù bí 110 tí mo fẹ́ gbà ó wá lóun ṣe transfer títí pé kò tí ì lọ pátí kọ̀la kò ì lọ àárọ̀ pátí àṣàbọ̀ sọ́nà àti sanwó oníṣẹ́ ti kó oníṣẹ́ lọ́bẹ̀ àánà bá fèsì bẹ̀ pátí ọ̀sán gbogbo èèyàn ló mọ̀ pé ó pẹ́ jù ó yá jù á sì tago 11 àbágo 12 kó tó bẹ̀rẹ̀ àwọn adé pátí ìlágo 12 nígbà tá a débẹ̀ máa yìí náà ti pẹ́ dé mo ní ẹ̀sà ẹ̀wò táìmì irinṣẹ́ dẹ̀ ti dé ṣáájú wa bí nǹkan bí 7:38 náà ti kó oníṣẹ́ débẹ̀ ó bá náà ti pẹ́ dé o ó ní láti pàṣẹ fún gbogbo àwọn tó wà pátí yẹn pé wọn ò gbọ́dọ̀ anybody ò gbọ́dọ̀ dìde báyìí kó náà wà ní 1 naira gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ ti kọ́ lọ́dọ̀ bọ̀dá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti kọ́ mi pé ó bá ti wà lójú agbo èrò pọ̀ ṣe ipá ẹ̀ sá ipá ẹ̀ kó ṣe best ẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ pé èrò pọ̀ ń bẹ̀ ni ìwọ jẹ́ kán mọ̀ pé o kójú òṣùwọ̀n ta iṣẹ́ yẹn ṣùgbọ́n pàtàkì máa fi ṣe tán máa kò sí èèyàn kankan tó náà wá lówó máa kàn yọ wá kò lówó lọ́wọ́ but ó gbádùn wa gan ó wá yọ gbẹ̀yìn stage ó wá fún wa 100 naira ọdún tí mo sọ yìí 100 naira nìkan lówó tá a papọ̀ pàtí yẹn títí di òní máa yín ò san balance mi
a kò play ń bẹ̀ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ìgbà yẹn tá máa kúrò níbẹ̀ lára àwọn tó gba káàdì wa kúrò ń bẹ̀ wọ́n ná wá lówó ṣùgbọ́n wọ́n gba káàdì alùlù agbaṣẹ́ tí àwa gbọ́ lérò pa lè gbà lára àwọn ìrírí mélòó gbàgbé àkọ́kọ́ nìyẹn a dẹ̀ ti play party kan tó ń gbé oúnjẹ fún wa báyìí tó yẹ pé ìgbà tó máa gbé oúnjẹ wá fún wa ẹni ẹ fẹ́ lè fọwọ́ gún wa lójú ẹ pé kí ni ó sọ̀rọ̀ sí wa bẹ́ẹ̀ pé ṣé la wá tọrọ wọ́n ka eléré bẹ́ẹ̀ ni pé alágbe tí wọ́n ò níran bẹ́ẹ̀ ló ṣe wò wá jọ yẹn omi jábọ́ lójú mi mo sọ fún máníjà pé máa dáwọ́ wọn padà mi ò ṣeré mọ́ gbogbo àyọ̀ bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ mi pé kí n má bínú wọn wá oúnjẹ tá à ń jẹ ńlé tí ò ṣe pa àná oúnjẹ ńlé bó ṣe torí àwa ṣiṣẹ́ lárí irú adúrú ìdojúkọ báyìí bẹ́ẹ̀ èyí tá ti wà lórí àgbárígo tágbárígo máa ewé máa nà wá gbogbo ẹ̀tọ́ òjò máa rọ̀ ajá tampoli bò wá lórí mọ́bẹ̀ pẹ̀lú orinṣẹ́ la máa fi lọ la máa fi àwa náà la máa járinṣẹ́ àwa náà la máa páàkì ẹ̀ padà tábà sí kó rẹ̀ wá tó bẹ́ẹ̀ gẹ́ a máa kó orinṣẹ́ padà sínú ọkọ̀ láti dá padà àìmọye oríṣiríṣi ṣùgbọ́n lẹ́ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyàtọ̀ ti wà gbogbo ẹ̀ ti bọ́ sí ìrọ̀rùn ṣùgbọ́n mo mọ̀ pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀yin ènìyàn olólùfẹ́ wa lọ́tún lósì ó máa túbọ̀ bọ́ sí ìrọ̀rùn jù báyìí lọ. lórí Instagram mi Gbenga White Ọlábíyì lórí Facebook mi Gbenga Ọlábíyì Paul White náà mo ní Gbenga Ọlábíyì mo ní Gbenga White King White náà tún wà tó jẹ́ lórí platform kan tuntun tá a ṣe open táwọn èèyàn dẹ̀ ti ń follow wa dáadáa àti normal WhatsApp line wa náà táwọn èèyàn tó ní nọ́mbà wa lọ́wọ́ lọ́tún lọ́sì tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ nọ́mbà yẹn ni 080 28 28 18 23. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé èyí tá à ń pò pọ̀ lọ́wọ́ ó ti jiná tán iṣẹ́ tuntun kan ń bọ̀ lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣe àwọn bíi méjì mẹ́ta kan tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láàárín ọ̀sẹ̀ bíi méjì sí ìsìn báyìí ó máa bọ́ sí gbòòrò a ṣẹ̀ṣẹ̀ gbé yẹn kaná ni ó dẹ̀ ti jiná. ìgbà mi ti dé ire tún ti dé mo rọ́wọ́ lọ́rùn bàbá nínú ayé mi ìgbà mi ti dé ire tún ti dé mo rọ́wọ́ lọ́rùn bàbá nínú ayé mi jẹ́jẹ́ ni mo jókòó jẹ́jẹ́ ni mo jókòó owó mi ṣùṣù ó fún mi lórí ọ̀fẹ́ táyé kò nérò pé mo lè jẹ́ ìgbà ẹ ti dé ọlá tún ti dé mo rọ́wọ́ lọ́rùn bàbá nínú ayé mi àtiwọ́ náà ìgbà ẹ ti dé ọlá ẹ ti dé ó ti rọ́wọ́ lódùmarè nínú ayé ẹ. gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé mo ń fi àsìkò yìí sọ fún yín pé a tún pàdé ní ọjọ́ mi ọjọ́ rí láìpẹ́ ni o mo á jẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ẹ máa wo orí ètò yìí dáadáa ètò yìí ìrírí làgbà ẹ má yí kó ń bẹ́ o ẹ máa gbọ́ ní gbogbo ìgbà ẹ máa wò ó máa kọ́ wa lọ́gbọ́n á fún wa ní ìmọ̀ fún ìmọ̀ ẹ ṣé gan.